tó àṣẹ lóòótọ́ ní òkú kìí sùn ẹ̀mí òkú a máa sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ ìyá wa, eléyìí tó yà mí lẹ́nu, eléyìí mi ò tí ì rí rí. Àbẹ́ẹ̀ tí gbọ́ pé ohun Mohbad jáde, ọ̀nà wo ló gbà jáde? Ẹ dákun ẹ farabalẹ̀ ẹ wá wo ètò yìí lónìí. Ẹ sá ti rántí tẹ́ ẹ bá gbàgbé ọmọkùnrin tàkasúfè, olórin tàkasúfè ní Mohbad tí àwọn kan pa nípa ìfọnáfọnṣu. Ẹ dákun gbogbo ẹni tó bá fẹ́ wo fídíò yìí ẹ mọ́kàn, torí fídíò eléyìí ó gbomijé lójú ẹni díẹ̀ fún àǹfààní àwọn àṣírí tó tú. Ẹ gbọ́, ta lẹni tó pa Mohbad? Àṣé wọ́n sanwó kú Mohbad kí wọ́n tó pa? Àwọn wo ni wọ́n sanwó fún? Èèlò gan-an ni wọ́n san? Báwo ni wọ́n ti rìnrìn àjò wọn lọ́jọ́ tí wọ́n máa pa Mohbad? Àṣírí tú. Ta lẹni tó lọ́mọ gangan? Ta ló sì bí ọmọ? Ẹ̀yin abiyamọ ayé ẹ bá mi ṣàmì àdúrà. Ọmọ yín ò ní fi ọ̀tá ṣọ̀rẹ́, ẹ kò ní fi ìyàwó àná ṣe ọ̀tá ṣe ìyàwó nílé àmì òṣìkà, ọ̀rẹ́ ṣe ìyàwó nílé àmì òṣìkà. Ẹ má bínú. Ẹ dákun, ta ló sì bí ọmọ tí wọ́n ń pè ní ọmọ Mohbad tí gbogbo ayé ń pariwo pé ó ti ẹ̀bí mọ́lẹ̀ fún? Ìtú àwọn tá à ń pariwo lọ́dún tẹ́lẹ̀ wípé lágbájá lọ́pàá, ṣé wọ́n lọ́wọ́ ń bẹ̀ àbí hàn lọ́wọ́ ń bẹ̀? Àṣírí ti tú báyìí pátápátá. Kí nìdí tí wọn ò fi rí autopsy ṣe gangan? Ṣé ń kà wọ́n lẹ̀ tí wọn ò fi lè sọ pé àwọn àsátẹ̀ní kú tó pa Mohbad? Àṣírí rèé. Ara wo ni màmá tó bí nínú? Ẹ̀yin abiyamọ ayé, ẹ̀yin ìyá bàbá màmá, ẹ dákun ẹ bá mi farabalẹ̀ wo fídíò yìí kẹ́ ẹ wò dáadáa, ẹ gbọ́ gbogbo tó wà ń bẹ̀ dáadáa, kẹ́ ẹ wá bá mi pín. Kò ń ṣe torí nǹkan kan lọ títí, ṣùgbọ́n torí fún àǹfààní àwọn ìwé ìwòye, kẹ́ ẹ lè bá yọ ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ewu nínú èyí tí Mohbad kó sí. Wùnmí ìyàwó ẹ̀ àti ìyá ìyàwó, ẹ jẹ́ kí fídíò yọ dọ́dọ̀ wọn. Ọlágbára ó lẹ́tìkà, ó lẹ́tìkẹ́, omi bọ́ lójú mi tóótó. Nígbà tí mo wo fídíò yìí, mo ti ní mi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́, nígbà tí sọ bí ẹ̀mélòó láti bí ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ tá a ti rí kókó ẹ̀. Àmọ́ eléyìí mo rò pé gbọ́dọ̀ jẹ́ kí tí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà ò di sílẹ̀ yìí, ẹ lè ti máa gbọ́ nìkan ṣùgbọ́n eléyìí tún yàtọ̀. Wọ́n ní kò ní burúburú kó má kun nìkan. Ìtú àbí àràwo ni ọmọkùnrin tí wọ́n pè ní prime boy yẹn, ipa wo ló kó lórí ikú Mohbad? CCTV mélòó ló wà nílé Mohbad? Ṣé ń gbọ́? Báwo ni CCTV ṣe ṣe ohun tí ò sọ̀rọ̀ mọ́, tí wọn ò rí wò mọ́? Gbogbo àṣírí ẹ̀ ló tú. Fóònù tí Mohbad ń lò kẹ́yìn níbo ló wà? Ọwọ́ ta ló kẹ́gun sí? Ta lẹni tó gbà á? Kí nìdí tí Mohbad gangan tí ò fi báyàwó ẹ̀ jà lórí ọmọ láti bẹ̀rẹ̀ kó sọ ọ́ dariwo kí gbogbo ayé ó gbọ́? Ẹ máa gbọ́ gbogbo ẹ̀. Ọjọ́ ìkómọ Mohbad kí ló ṣẹlẹ̀? Èló lowó tá a ti fún ìyá Mohbad sófà? Nígbà tí wọ́n tún pa Mohbad tán, báwo ni wọ́n ṣe lọ sí? Kí nìdí tí wọ́n fi sáré sí pàràpàrà? Kí ló sì fa ẹ̀jẹ̀ fresh ẹ̀jẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta tí wọ́n ti sin? Kábíyèsí Ọlọ́run, kábíyèsí Ọlọ́run, Ọlọ́run tó jẹ́ pé òun nìkan ni lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan mọ́, àṣírí kankan ò lè bò. Ẹ wò, ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ nítorí àsìkò wa ní pápápá. Ẹ wá gbọ́ fídíò yìí kẹ́ ẹ gbọ́ bó ṣe ń lọ. Ẹ dákun ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá wa pín fídíò yẹn dákun. Ẹ jẹ́ ọ̀wọ̀ gbogbo ayé lọ dáadáa. Ẹ yóò débi tó yẹ kó dé, ẹ pín, ẹ táàgì, ẹ kọ́mẹ́ǹtì gbogbo àwọn ìbéèrè tá a ti gbé lẹ̀. Èyí tẹ́yin bá mọ̀, tẹ́ ẹ bá mọ̀ sí, ẹ dáhùn ìbéèrè yẹn sábẹ́.
ẹ̀yin abámayé ẹ bá mi fetí sí ọ́díò yìí dáadáa, ẹ gbọ́ dáadáa, ẹ farabalẹ̀ gbọ́. Bàbá tó sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí babaláwo fún Mohbad ni, òun láláfẹ̀yìntì Mohbad tó mọ gbogbo àṣírí títí ìgbà tó fi gbẹ́mìí mì. Tó bá jẹ́ pé Mohbad ti gbọ́ ìkìlọ̀ ó ṣeé ṣe kó má kú, tí àwọn kan ọ̀bá sì gbàbọ̀dẹ̀ fún wẹ́wò ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ já sáré lọ gbọ́. ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ni mo di ifá fún tí Mohbad fi di ẹnìkan tó jẹ́ pé kò sí tí bá sùn sí tí ò ní sùn síbẹ̀. wọ́n ṣe ìdúgbò mọ̀ ní ọjọ́ tí omi lọ sí ọjọ́ sáyẹ́ǹsì. ọjọ́ yẹn omi lọ sí ọjọ́ sáyẹ́ǹsì Mohbad wà ní ọ̀dọ̀ mi. Mohbad rí àláàtì nígbà tó wà lọ́dọ̀ mi. àwọn ìgbà ó ní àláàtì kí ló ní ìgbàgbọ́ ó lọ sọ́jọ́ sáyẹ́ǹsì. ẹgbẹ́ ká bóyá wàhálà ẹni kò fi lè rí àṣewọ́ sáyẹ́ǹsì lọ sí. ẹ jọ 1 minute. ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ni mo di ifá fún tí Mohbad fi di ẹnìkan tó jẹ́ pé kò sí tí bá sùn sí tí ò ní sùn síbẹ̀. ní bàbá ẹnì tó mú ọmọ mi ó ní Mohbad kí ló dé tí inú ẹ̀ ti báyìí ó lòdì jẹ́ kí òun mọ̀ kẹ́kẹ́ nípa ọ̀rọ̀ yìí. ọjọ́ yẹn wá lójà ultrasound yìí ìgbà tí Mohbad wá délé ní ọjọ́ kejì ó ní bàbá ọmọbìnrin wà mú kíníwà Mohbad sì lẹ́mìí kíní kan ó lẹ́mìí pé tí o bá sòtọ́ fún kó o máa fà á. tó bá ní wàá bá fà á lọ́jọ́ yẹn tó bá tó bá fà á títí. ó jẹ́ kó mọ̀ pé mo ti lọ fún ẹni tó ní ọmọ ní ìwé ultrasound yẹn. ọtí Mohbad wá ní nígbà tó ọmọ ilé lẹ́ni tó lọ ọmọ náà kọ̀ọ̀kan lọ fún kí ló dé Mohbad ti mọ̀ pé kò tó lọ ọmọ náà ọ̀ kí ló dé tó ọjọ́ owó lákàtì òun. iPhone ni Mohbad lò tó bá jẹ́ pé láti sí ìwà iPhone yẹn ni àti ìwé ó ti tutù bẹ́ẹ̀. ok nígbà tó ọmọ yẹn sọ wá tó fi lẹ̀ kó má wọ̀ọ́rì pé oyin bó ṣe ń dá aláàmú náà. so ìyẹn lọ. so ó ní àwọn olùkájá máa ń ṣe ní ìdílé Saheed ọba Elégùṣì. Wùmí ó jáde lọ sí ọmọ rẹ̀ ń pọ̀ ní báyìí àti alágbó. ṣá ń gbọ́. tí bá kúrò máa kẹ má ṣe rere. ṣá ń gbọ́. wọ́n pọ̀ mí báyìí wọ́n sì mú Wùmí lọ. Wùmí máa jáde ọ̀sẹ̀ kan nílé Mohbad. Mohbad ní kan wà ó tí Mohbad fi kú rẹ̀ lọ́dọ̀ ọmọ yẹn ni pé kò sí tí Wùmí bá lọ. tó bá dé àánú bẹ̀rẹ̀ sí ṣe fún Mohbad. ó dá fi ọmọ yẹn sílẹ̀ ìjọba wa bímọ gángan. ó dá bó ṣe bímọ tó bá gbà ibi ọlọ́kọ́. ibi ọmọ ẹgbọ́ o. Wùmí ní láti gbé ibi ọmọ. ó gbé lọ sọ́dọ̀ ọba Elégùṣì ọba Elégùṣì máa gbọ́ sí irọ́ ni. nígbà tí wọ́n gbé ibi ọmọ yẹn fún ọba Elégùṣì wọ́n gbé fún ní dédé àìgbò mẹ́sàn-án bọ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ 931. ẹ̀dùn sọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀dùn fi táyà sí wọ́n lè tí wọ́n sí ẹ̀ lábẹ́rẹ́ dè. ọjọ́ yẹn ló kó fi wọ́n sílẹ̀. ọkọ wa dé wọn jọ fà wọn fa ọ̀rọ̀ yẹn mo lérò pé ìyá Mohbad sì wá bẹ́ẹ̀. so Mohbad wá pè mí ó bá mi sọ̀rọ̀ bó ṣe wá bá mi sọ̀rọ̀ ni Wùmí náà wá bẹ́ẹ̀. Mohbad wá sọ pé tó o bá ikú tí nǹkan bá sùn nǹkan bá yẹn ta. a parí ọ̀rọ̀ yẹn a ní o dá máa dẹ kò sí ìkàtà fẹ́ ṣe. ẹ̀rọ adé ti mọ́ o nígbà yẹn o. ìyá Mohbad mọ̀ Mohbad tọ́ ọmọ. bàbá nìkan ni òun pẹ́pẹ́ ìyá Mohbad náà pé ọbẹ̀ Elégùṣì ló lọ́mọ ìyá Mohbad mọ̀.
ọjọ́ nẹ́ẹ̀mì ni bàbá tó fura. ọwọ́ tí ẹgbẹ́ tó mú bàbá yìí 500,000 lọ́wọ́ bàbá àti ìyá pé kí pé wọn ò ní lọ ṣe nẹ́ẹ̀mì ní kíní. wọ́n á sọ pé ìdílé kìrìsìtẹ́nì báwo lè ṣe gbàgbé ọmọ báwo ni àwọn ọmọ kìrìsìtẹ́nì náà àti máa gbẹ wọlé àwọn ilé náà yẹ ní jẹkújẹ wọn ẹ ti lè máa gbé ọmọ ní kọ́ọ̀mù àbẹ́mi náà kọ́ ọmọ. kọ́ọ̀mù òun náà máa sọ ọmọ ní ìyá àwọn nílé kìrìsìtẹ́nì ọmọ yẹn dẹ̀ tó gbà bẹ́ẹ̀. ìdílé alọ́ba wọn ò fi orúkọ ọmọ ẹ̀dẹ̀ o. kí bàbá rẹ wá gbọ́ bàbá rẹ jà ní bẹ́ẹ̀ bí kẹ́ ti ṣe nínú ìyẹn tó fẹ́. bẹ́ẹ̀ ni ìyá Mohbad sọ bẹ́ẹ̀. mo ní kó ń ká bàbá náà ní kó má wọlé. ìyá Mohbad sọ bàbá torí ẹ̀ ní ọmọ ẹni tá a mọ̀ pé ó padà pàdé. ẹ bá wọn sọ̀rọ̀ tó ṣe kéè tó ti lọ kú yẹn. Mohbad ò mọ̀ tó lọ sí sòun yẹn rárá. Mohbad ò sí rárá títí tó lọ kúlẹ̀ sòun yẹn. Mohbad ní ògòlò tó. ọjọ́ yẹn mi máa ń ká tó ṣẹlẹ̀ gan tó fi pè mí ó kẹ́lẹ́ fẹ́ pè mí babaláwo àmọ̀ my way to Ìkòròdú mo ní kọ́ wọn láti lọ ṣe kí ni ó ní ọ̀rọ̀ ilé pé fún ṣòní ibi tó ọwọ́ tó ṣẹ̀ dé ní láti ìlú ìgbòho tó wà ní ìyá àbá ẹgbẹ́ kò lọ omi tọ́ ó ló dẹ́ máa wà bí àwọn tó lọ oníwàhálà dé o ó ní bàbá kí ló ṣẹlẹ̀ ó ní tó bá débi tó lọ kọ òkú sáyé lọ ẹni ìgbà tó padà pè mí ní ìjọba bóyá sà after 2:58 that is 4 minutes to 3 ẹ̀rọ pè mí pé bàbá ẹ kìlọ̀ fún báyìí lọ bá mi lójú ìka ìjọba báyìí kí ló dé tí sáà ti sọ sí ẹgbẹ́ lójú kí ló fà á. báyìí ẹgbẹ́ ní mission láti fọ ọmọkùnrin yẹn lọ́jà òjò ìlọ dé sí àbí òjò ìlọ wà kúrò lóhùn kí àwọn ìlọ jábọ̀ jù. ṣùgbọ́n báyìí ò lè sọ pé ikú ti ń bọ̀ ikú ti wà lẹ́nu báyìí. Wùmí ti sílẹ̀kùn lẹ̀. Bí Wùmí ó sọ pé òun ọbẹ̀ ṣe pa Mohbad. Wọ́n á pa Mohbad tẹ́tẹ́kẹ̀tẹ̀kẹ̀ tí gbogbo ẹ̀fọ́ wọn wá fi ọwọ́ rẹ̀ wọ́n á fi sí gbogbo kíní rẹ̀. Sojú àwọn olórí burúkú yẹn ni Mohbad fi gbẹ́mìí mi ní sẹ́ẹ̀kì. kábíyèsí o. Ìgbàlódé sí ìbẹ̀rẹ̀ wá rẹ̀ bá Mohbad sí wọ́n á lo gbogbo ètè ẹ̀bẹ̀. Yóò CCTV wà lórí Mohbad o. báwo ni létí ẹ̀ ṣe máa tó yẹn tó CCTV wà lórí Mohbad. CCTV wà lórí ìjẹ́pà òṣìṣẹ́ ti fẹ́. Kò sí gbogbo inú Mohbad tó CCTV mẹ́. Ẹ̀rọ máa ń bẹ̀jú òun kò sí tọ́lẹ́tì tó wà níta. Báwo ni tọ́lẹ́tì yẹn? Ẹ bá wọlé gbogbo olùkọ́ yẹn ní tí ti fi máa ń kọ́ mú. Láti ẹnu kìí ṣe báyìí, wọ́n ti nu kọ́mọ̀ dáì tí ti fi gbogbo ẹ̀. Ayédíkà. Ṣé rí ẹ̀wù mi ò mọ irú kó tó pa Mohbad o? Irọ́ ló pa. Ìṣòro ti mú Mohbad tán. Mohbad ló ra dé fún ìyá rẹ̀ níbi tó gbé yẹn. Mohbad ní ọjọ́ tí ìyá ọba pé 50 years, bàbá tó wáyé pé ní nǹkan tẹ fẹ́ nìyẹn, wọ́n dà sọ fún màmá lọ́jọ́ náà. Mo nítorí ìyá ìyá ọmọ ẹ jẹ́. Ní ìyá èmi ìyá ọmọ ẹ jẹ́. Ní ipa mọ̀mọ́ rẹ̀ mọ́ra. Ó ní màmá ó ní ra bàbá ó ní bẹ́ẹ̀ ni yín náà kò tiẹ̀ ṣùgbọ́n ọlọ́run ó ní ilé kan lọ́jọ́ bí ẹ̀yà tí wọ́n yìí ó ní kò sí wàhálà bàrọ̀ ó ní bàtà sọ ló yá yẹn lọ́jọ́ yẹn. Ọmọ Mohbad ti pé 50 ní àná. Wọ́n ṣe wípé ìyá Mohbad ò mọ nǹkan tó ń ṣe ó mọ nǹkan tó ń ṣe o. Ìṣẹ́ ti mú wọn lómi rán. Ìyá yẹn ti pọ̀ jù.
nígbà tí àwọn bá gbé ní sẹ́lẹ̀ tí kékeré wá mú ìyàn gùn. ìyá Mohbad wọ́n ti jó mú òótọ́ tẹ́jọ́ mú wọ́n ti lọ tọwọ́ rẹ bọ́ sọ̀rọ̀ wọ́n ti lọ búra wọ́n ti lọ múlẹ̀. ìmùlẹ̀ yẹn ó ti káyà Mohbad máa ń dùn mọ́ nǹkan tó lè ṣe. ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ẹ dákun ẹ lọ bá wa kọ́mẹ̀ntì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹ jẹ́ ṣàlàyé àwọn díẹ̀ sí fún wa síwájú sí i ká lè bá a gbọ́ dáadáa torí àwọn ibìkan wà tẹ́ ẹ̀ gbọ́ dáadáa bàbá yìí sọ̀rọ̀ wọ́n tún sọ àkókò tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ bàbá yìí lẹ́ni tá a lè pè ní godfather fún Mohbad ìyẹn ni bàbá àṣàlẹ̀ bàbá àfọ̀rọ̀lọ̀ àti gbà á nímọ̀ràn bàbá yìí ní ọjọ́ tó máa lọ síbi tó ti lọ rí kúwe yìí ó pe àwọn lẹ́yìn tó ti ìlú òyìnbó dé àwọn dẹ̀ ní ó ti fẹ́ẹ̀ dọ̀hún pè mí padà ṣùgbọ́n kó tó pè àwọn ọpẹ́ àsìkò tí ó pè náà ẹjọ́ ọ̀rẹ́ ẹ̀ ló fi ń sùn láì mọ̀ yìí pé ọ̀rẹ́ gbìyànjú àti jẹ́ kókó níbẹ̀ yẹn ni ìyẹn bẹ́ẹ̀ bá ní ìyàwó Mohbad tá a mọ̀ sí Wùmí kò tó bẹ́ẹ̀ kó sọ pé wọn ọmọ kó tó pa á ọjọ́ tí wọ́n bí ọmọ kọ́ ó ní kábíyèsí Elégùṣì ọba Saheed òun ló gba ibi ọmọ Mohbad pé ìyá Mohbad sì mọ̀ ń pa ẹ̀ ìyá gba 500,000 ẹ̀yin ọmọ ẹ̀yin òbí ẹ̀yin abiyamọ ayé ẹ bá mi ṣàmì àdúrà ẹ ní fọwọ́ ara yín gbowó oko ọmọ yín lágbára lọ́wọ́ Ọlọ́run àmín ọwọ́ kú tán Mohbad kú tán ìyá ń ké Mohbad ti kú ní ìsìnta lóòtú fún lówó bí wọ́n ṣe ń ṣèkómọ oríṣiríṣi nǹkan náà ló ṣẹlẹ̀ níbi ìkómọ yìí òun lẹ ti gbọ́ yìí pé bàbá ibi ìkómọ bàbá tó mọ̀ pé ọmọ òun kọ́ ló lọ́mọ ṣùgbọ́n o ta ni ká bá wí ẹ lọ sí comment section ẹ bá wa kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ kú Mohbad ẹ̀yin abiyamọ ayé justice for Mohbad bẹ́ẹ̀ àlọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí láti ìgbà yẹn lówó tí ń rọ̀ tó tí wọ́n ti ń rọ òjò owó sínú àkáǹtì Wùmí káàkiri àgbáyé tí wọ́n ròyìn pé òpó ni ẹ̀yin ìyá ọlọ́mọlọ́ọ̀dẹ̀ ọkọ mi kọ̀ mí mo kọ mọ́lẹ̀ òun rèé o ìyàwó mi kọ̀ mí jẹ́ wọn akọ́mọ lọ mo kọ̀ yìí kọ̀ mí wọn kọ́ mọ́ òun rèé o àtẹ̀yìn ìwé ìwòye náà àwa ọ̀dọ́ gbàtí bá àwọn òbí bá ń bá wa sọ̀rọ̀ ṣé ọ̀yà gbọ́ ọmọ mi mọ́kọ wálé olówó lọkọ mi ọkọ ọmọ mi pẹ̀lẹ́ ẹbí olówó níyàwó àyàwó ọmọ mi ti jáde ṣèwádìí ẹ wo ibi tí wọ́n pa ìràwọ̀ ògo orílẹ̀-èdè ògo ìdílé ẹ wo bí wọ́n ṣe pa á àwọn tó pa Mohbad ń bẹ láyé lónìí tí wọ́n rìn káàkiri síbi tó wọ́n tí mèmè kan ò sì mì wọ́n ariwo lásán lọ́pọ̀lọpọ̀ wá pa wọ́n ti mọ̀ pé kò sí nǹkan ní bá kú lónìí kí ni dé tí wọn ò rí autopsy wọ́n ṣe pa tí wọn ò rí ṣe Wùmí ò tí ì bó ọkùnrin mi sùn láti gbà yín kábíyèsí Ọlọ́run àmọ́ lè ṣe bí lè ṣe kà èmi ò ní àwa ò ní bẹ̀ pé ọjàwọ́ ọjọ́ ẹ̀san ń bọ̀ tó bá jẹ́ àwọn èèyàn yìí ló lọ́wọ́ sí bó ṣe rí kí wọ́n gbàgbé pẹ̀sán ò ní ké ó máa ké kò dórí ọmọ látòrí wọn ni ó ti ké ẹ wò títí ìgbà míì tá a tún pàdé ẹ bá wa ṣe àpógámù wa ẹ ṣe àdúpẹ́ ọmọ wa ò ní gbọ́ fọjọ́ ọlọ́jọ́ lọ àní tẹ́wọ́ gba owó oko ọmọ wa àní ó dàbọ̀.